ó mà ṣe o ìyá Wasiu Ayinde Oluaye Fuji jáde láyé. Alhaja Halimat Sadiya Anífowóṣe ìyá tó bí ìlúmọ̀ọ́ká òǹkọrin fújì ní Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn tí gbogbo èèyàn mọ̀ sí Oluaye Fuji tàbí Kwam ti jáde láyé. Ìta fàájì fìdí rẹ̀ múlẹ̀ pé màmá arúgbó náà mí èémí ìkẹyìn ní ilé rẹ̀ tó wà nílùú Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 18 oṣù kínní ọdún 2025 yìí lẹ́ni ọdún márùnlélọ́gọ́rùn-ún 105 years. Ó jọ pé ọjọ́ ogbó ló ṣokùnfà ikú ìyá olórí ọmọ ọba kílẹ̀ Ìjẹ̀bú Òde Alhaji Wasiu Ayinde Marshal torí kò ṣàárẹ̀ kò sì relé ìwòsàn lásìkò tọ́lọ́jọ́ fi dé yìí. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olólùfẹ́ Wasiu Ayinde ni wọ́n ti ń kí i lórí ẹ̀rọ ayélujára. Ìta fàájì yóò máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ yìí wá sétí ìgbọ́ yín láìpẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta fàájì.